tẹ̀ káàkiri lẹ́jọ́ mẹ́ta yìí láti bí ká sọ pé ọ̀sẹ̀ kan báyìí ó ti fẹ́ kọ́sẹ̀ kan nípa ọ̀rọ̀ ọmọ Favour wọ́n wá sórí ètò bàbá wa Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti di tọ́mọ fún akánlé táwọn gbà lọ́tún gbà lọ́sí bàbá mọ̀ ẹ̀pẹ́ yìí náà rí nígbà tó mọ̀ ń tákù yẹ pé òun ti lẹ́tọ̀ọ́ òun ti pọ́ mọ́ òun ti tọ́ bá ti pọ́ mọ́ ọdún méjìdínlógún bàbá kí nìkan jẹ tẹ rí sí. irú ọmọ yẹn kò ń ṣe kó takò yẹ ó rúdù sí yẹ ọ̀tọ̀ ní àtakò ọ̀tọ̀ ní rúdù àtakò da tí ìyá bá ṣe fún tí ò da ọmọ lè takò nígbà nǹkan tẹ́ ẹ̀ ṣe ò da sẹ́ ọ̀tọ̀ nìyẹn eléyìí rúdù ni ọmọ yẹn rúdù sí yẹ ó rúdù sí bàbá Hamzat fúnra rẹ̀ Oríyọmí Hamzat ó rúdù sí gbogbo àwọn abiyamọ tó ń wò ipe irú ọmọ wò lélẹ̀ because tara ọmọ yẹn náà ń sọ fún gbogbo kò ṣe pé màmá ẹ̀ máa lọ bá a fi ọkọ ẹ̀ ọ̀dọ́ nípa pé màmá yẹn sọ pé kó má fẹ́ yí bú àbí kó má fẹ́ yí kinní kankan nǹkan tí ìyá yẹn náà sọ ohun tó ń wò ni pé ẹsẹ̀ ń ògùn débi tó ń lọ yẹn èèyàn lè fẹ́ yíbò èèyàn lè fẹ́ haúsá èèyàn lè fẹ́ yorùbá ẹnikẹ́ni tó bá ń yàn lè èèyàn lè fẹ́. ọmọ ẹ̀jẹ̀ tí wọ́n ti sọ pé àwọn lẹ́tọ̀ọ́ láti ṣe kan tó wù ú. ṣùgbọ́n bí ọmọ yẹn ṣe gbé kalẹ̀ òun ni kò dáa even tó bá gbé kalẹ̀ ní ọ̀nà tó dáa fún bàbá Oríyọmí Hamzat wọ́n máa sọ fún ìyá yẹn pé ẹ jẹ́ kó fẹ́ ẹ nìyẹn ṣùgbọ́n níwọ̀n bá àgbà tó bẹ̀rẹ̀ sí rude tó ń sọ pé dákẹ́ ẹnu ẹ tí ò fi lè dákẹ́ tó ń sọ fún pé ọmọ yẹn kò mọ ohun tó ń ṣe lójú àyà ẹ̀ ó dàbí kan ti fo oògùn kan wọ́n ò fo oògùn kan òun ni ògbọ́n ẹ rí i pé ó ń kóòtì fún bàbá Hamzat ipe in the court of law mi mọ̀ bóyá lọ́ọ̀yà ni bóyá jọ́ọ̀jì ni tó fi ń kóòtì irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde àti pé law sọ pé tíyàn bá ti pé 18 years èèyàn lè ṣeun tó hùn kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá sá o kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ọmọ tèmi ju 18 years lọ wọn ò dẹ̀ lè ṣeun tó hùn wọn even tán bá dìgbà tán kúrò tó di pé wọ́n ti lọ ilé ọkọ wọn wọ́n bẹ̀rẹ̀ sí bímọ mo gbọ́dọ̀ máa wò wọ́n ipe sán wà lálàáfíà káwọn náà dẹ̀ máa wù àwọn ọmọ tó wà lálàáfíà ìwà tí ọmọ yẹn wù ẹ̀rí most of àwọn ọmọ wa ní ìsìn tó bá ti ń lọ sí school wọ́n ń dúró de tí yẹn ni èmi tó bá sọ pé kóhun tó lọ ilé ọkọ ó ń dúró de tí yẹn ni kó tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣàgbèrè káàkiri ó ń dúró de tí yẹn ni tó bá fẹ́ máa di pé kò fẹ́ gbọ́ tìyá àbí ti bàbá mọ́ ó ń dúró de tí yẹn ni kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ní kẹ́yà gbọ́ kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ni wá tí àwọn ọmọ kan bá dẹ̀ ti wà tán lọ sí skul kó má rí pé ìyá òun ò mọ̀wé bàbá òun ò kàwé ìwé tó ń kà yẹn òun ju ìyá òun lọ ọmọ kan ò kì í ju ìyá ẹ̀ lọ Bíbélì wí pé tíṣà ọmọọṣẹ́ kì í ju ọ̀gá ẹ̀ lọ kan tí Bíbélì wí nìyẹn so ẹnikẹ́ni ọmọ tó bá jẹ́ ọmọ tó fẹ́ gba ìsúre ó tún sọ fún nínú ọ̀rọ̀ yẹn pé màmá òun kò gba ìsúre òun ṣé màmá ẹ̀ ló máa gba ìsúre ẹ̀ àbóhùn ló ń wá kí màmá ẹ̀ kó súre fún kínú màmá ẹ̀ yọ gbogbo nǹkan tí màmá ẹ̀ náà ń wá ni pé ẹrù yìí bàbá ẹ̀ ti kú kó wá jẹ́ kẹ́rù yìí kó má di ti ẹnìkan in tó dẹ̀ máa ń fà á táwọn ọmọ máa fi ń rúdù bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ tó bá jẹ́ pé àwọn òbí wọn kì í lẹ́nu láti bá wọn wí téèyàn ò bá kẹnu fún ọmọ ó máa kẹsẹ̀ sà ó máa kẹtàn gbẹ̀yìn ẹ̀dá tí ò kẹ́ ń sọ̀rọ̀ ó máa kẹtàn gbẹ̀yìn sà tàbí tí ìyá bá wà tó bá ń fẹjọ́ bàbá tó bá fi ń sun ọmọ yẹn ò ní padà respect ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ yẹn tó bá marry kò ní respect ọkọ ẹ̀ nítorí pé gbogbo nǹkan burúkú tí ìyá ẹ̀ sọ fún yẹn á máa wu ọkọ ẹ̀ bí ìgbà tẹ́ pé kíní á máa wá ṣìṣe kò ń ṣọkọ yẹn ló ṣe é o ìṣùwà tí ìyá ẹ̀ ti sọ fún tó wà nínú ẹ̀ pé wò ó Ọlọ́run á jẹ́ kọ́kọ́ kan bá òun ṣe nonsense á máa wo gbogbo mistake ọkọ nǹkan tí ò jẹ́ kó kà kún ọkọ tó bá pẹ́ délé bóyá ó dọ̀ ló fà kò ní fẹ́ mọ̀ ìwà gbogbo wa yẹn ló máa kó sórí ọkọ ẹ̀ lábẹ̀rẹ̀ sí fún ọkọ ẹ̀ ní attitude tó yẹ pé ọkọ yẹn ò tún ní gbénu ilé ẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. ohun tẹ́ gbìyànjú àti sọ ni pé bí wọ́n ṣe ń fọ́ ọmọ lẹ́díkẹ́sàn kó máa fún lẹ́kọ̀ọ́. kó máa fún lẹ́kọ̀ọ́ lé dáadáa kò sí ọmọ yẹn ò bá ju 18 years ọmọ yẹn ò bá jáde yunifásitì tó bá sì wà lábẹ́ àwọn ìyá ẹ̀ ó nẹ́tọ̀ọ́ láti máa gbọ́ ẹ̀kọ́ bàbá àtìyá ẹ̀ a máa fi tiẹ̀ tó bá ní a máa fi kún ṣùgbọ́n kójú ti bàbá ẹ̀ nù kó wá sọ pé tòun ló dára àbí torípò ti kàwé àbò lọ́ọ̀lù òyìnbó kó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́rùn ìyá àti àbí bàbá ẹ̀ bóyá nítorípò ti náwó kan lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí í gapá àbò tí ń lo mọ́tò tó dáa àbò tí kọ́lé tó dáa ju ti bàbá ẹ̀ lọ ó wá bẹ̀rẹ̀ sí í wo bàbá ẹ̀ tó yẹ pé kínní ṣéǹjì tí bàbá ẹ̀ níyẹn òun bàbá ẹ̀ fi tọ́ débi tó dé yẹn kọ́bọ̀ tí ìyá ẹ̀ níyẹn òun ìyá ẹ̀ fi tọ́ débi tó dé yẹn fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ ẹ tẹ́tí
kẹ́ gbọ́ ti òbí yín kẹ́ dẹ̀ má fẹ́ kẹ́ má jẹ́ kí ìwé tẹ̀ ń kà kó mú yín kẹ́ máa rúdù sáwọn òbí yín tàbí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe ẹ má ever máa jẹ́ kí nǹkan yẹn kó máa darí yín láti máa jẹ́ kẹ́ máa rúdù sí àwọn òbí yín kọjú ayé yín kó ba lè dára lórí ilẹ̀ tí Ọlọ́run fún yín. náà mo fàsìkò yìí mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ wò gbogbo ẹ̀yin ọmọ tó fẹ́ ṣoríire ìwọ ọmọ ológo tó fẹ́ ṣoríire ẹ̀yin òbí tẹ́tí làálàálàálà tẹ́ ń wá àlùyọ láyé ẹ má lọ sí agbo ìṣù máa wá àlùyọ mọ́ àlùyọ tọlọ́run ni fún gbogbo ẹnikẹ́ni tó bá pèrè ní good Christian and good Muslim gbogbo ẹnikẹ́ni tó bá ń sìn lẹ́mìí àti lódodo ihun tẹ́ ẹ máa lò ní ó máa fún yín ní energy tẹ́ máa fi gbàdúrà ìwọ tó lálàá gidi mọ́ ìwọ tó rí vision gidi mọ́ tó bá bẹ̀rẹ̀ sí lo àwọn nǹkan tó wà ń bí àwọn iṣẹ́ ìyanu oríṣiríṣi ló wà ń bí àwọn back to sender tí ó yẹ pé ọwọ́ tó bá wọnú ayé ẹ̀ ó máa padà ṣera ẹ̀ ni tí ò bá ti jẹ́ pọ́wọ́ yẹn rere ni pẹ̀fóònù tó yẹ pé wàá máa fi rí good angel tí gbogbo nǹkan tó bá ti ń fẹnu sọ láyé ẹ̀ tó máa bọ́ sí tán accept ẹ̀ everywhere ìwọ tó ń fẹ́ ìwé ìgbélú lókè òkun ìwọ tó ń fẹ́ aya rere láti marry tó ń fẹ́ ọkọ rere láti marry ìwọ tó jẹ́ pé ọkọ ọ̀run bájà tó ò dẹ̀ fẹ́ gé kọ́kọ́ ọ̀run bá ẹ jà mọ́ tó fẹ́ gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn 777 yìí òun ló máa lò láti dá iléeṣẹ́ sílẹ̀ láti dá ṣọ́ọ̀bù sílẹ̀ láti jẹ́ 360-387-57 tó bá pè mí ìṣẹ́rí màgódò ni mo wà bóyá o fẹ́ rí mi fún counseling bóyá o fẹ́ rí mi fún àwọn 070 360 387 57 57. bẹ́ẹ̀ ni yóò dára fún gbogbo wa a ó rogo wa lò Jésù Olúwa wa.